mẹ́bí ojú ewé kejìléníàádọ́ta ibẹ̀ láti dálé ibẹ̀ láti dálé inú ìwé tá n káàbọ̀ àkàgbádùn wa tọ̀tẹ̀ yìí Ogun Omode tí bàbá wa ọ̀jọ̀gbọ́n Akinwunmi Ìṣọ̀lá kọ mẹ́bí ojú ewé kejìléníàádọ́ta náà láti gbọ́ nípa bí ọ̀gbẹ́ni Odúṣọ̀tẹ̀ bó ṣe rí ìyàhé láti pàṣẹ ìwà kọ́ńdúkọ́ńdú ìyà tó fi jẹ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n gbẹ́jò tí wọ́n gbé pamọ́ sí ara tí ọmọ péjò ń bẹ lára wọn tó fẹ́ dá onítọ̀ ní sẹ̀ríà tó fẹ́ fún lẹ́gbàá téjò jáde bó ṣe sá lọ lé bí wọ́n ṣe lọ pè wá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bó ṣe ní àkọ́dá ó sì rántí péjò ọ̀hún tí wọ́n ní ejò ti kú péjò òkú tó fi ní ẹ má fi ní tí ọ̀dà ṣeré o. ẹbẹ̀ náà láti gbọ́ tí Olútàn tó ti ń bọ́rọ̀ ọ̀bọ̀ náà mo mọ̀ pé Olútàn náà fúnra rẹ̀ ọ̀jọ̀gbọ́n Akinwunmi Ìṣọ̀lá ni kọ́lọ́n fọ̀run kẹ́ tó ti ń bọ́rọ̀ ọ̀bọ̀ lórí pé tá a bá ti yẹ gba jíjẹ kúò tá a bá ti rọ̀rọ̀ ẹ̀ kúò ní ọ̀rọ̀ ilé ẹ̀kọ́ a máa dùn ṣùgbọ́n ẹgbà yìí ni ọ̀rẹ́ yìí náà ni àwọn tíṣà àgbà náà wọ́n máa yàn án náà ó ní yàtọ̀ sí pé wọ́n máa yàn án náà ayé tí wọ́n máa jẹ ń gbà náà ayé àjẹrọ̀rùn ni ó ní kò sírú iṣẹ́ tí àwọn ọmọ ilé ẹ̀kọ́ tí èyí jẹ́ fún wọn tán àwọn ṣẹ́gi lọ sílé wọn àwọn ò múṣu lọ sílé wọn bó bá tún dìgbò òjò wọn ní àwọn fẹ́ kọ́ ẹ̀kọ́ nípa àgbín àtìlákọ̀ àwọn ò tún sa ìgbín lọ sọ àdàdà àwọn ò tún kógbìn wá bó bá sì tún wá di jọ́ míì náà wọ́n tó sọ pé tó kàn mú atawá o atagolo kọ̀ọ̀kan o ìyàwó tíṣà ọfẹ́ sebẹ̀ o àwọn ò tún mú èyí ń lọ ó nígbà náà kékú ṣe iṣẹ́ ọwọ́ tàwọn náà làwọn ń kọ́ nílé ẹ̀kọ́ mímú wá ní oní jẹ́tàn bá níṣẹ́ ọwọ́ ńgbà náà ẹ̀ẹ́dẹ́n náà máa ń kọ́ṣẹ́ ọwọ́ ìgbálẹ̀ apẹ̀rẹ̀ tàbí kùkú àtàgọ́ adìẹ wọn náà máa mú lọ ilé ẹ̀kọ́ fún àtíṣà ibi adẹ́nu tá a fi dá ilé lórí ètò yìí Ademola yín ni dòdòredò àtàndá àgbà ojú ewé kejìléníàádọ́ta Ogun Omode ìwé tí ọ̀jọ̀gbọ́n Akinwunmi Ìṣọ̀lá kọ èyí tí University Press PLC tó gbé jáde ẹja mọ bá òkè náà ń bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ iṣẹ́ ọwọ́ tiwa ń gbà náà kì í kú ṣe ń tà nǹkan lé ẹ̀kọ́ mímú wá ni ńjọ́ abá níṣẹ́ ọwọ́ ìgbálẹ̀ apẹ̀rẹ̀ tàbí kùkú àbí àgọ́ adìẹ la máa mú lọ ilé ẹ̀kọ́ bí ohun tí ọba mú wá tó bá ti dáa tàbí bọ́ bá ti tóbi tó oníye máàkì òǹtọ́ gbà àní bí ntọ́ bá ń wá bá ti dáadáa tó bí ntọ́ bá sì mú wá bá ti tóbi tó oníye máàkì tọ́ gbà kò sẹ́ni wọ́n fẹ́ mọ ibi tí o ti rí iṣẹ́ ọwọ́ rẹ̀ rírà lèmi máa ń ra èyí tí n bá fẹ́ fi ṣe ìdánwò bí bẹ́ẹ̀ kọ́ máàkì olúwẹ̀ yọkàn joro ni lọ́jọ́ tí a bá wá níṣẹ́ oko oríṣiríṣi iṣẹ́ ni ẹ máa ń ràn wá àkàn lọ hègbé wá àkàn lọ ṣẹ́gi ibi ó wu ẹ̀fúùfù lẹ̀lẹ̀ òní darí ìgbẹ́ sí bẹ́ẹ̀ kúkú ni ibi ọba wo lówó ẹni ní ránni lọ lọ́jọ́ kan báyìí mo wà lára àwọn tó fẹ́ lọ he ìgbín ọlọ́run ló yọ mí ilẹ̀ tutù gan gbogbo wa à ń fọ́gbó kí gbogbo aṣọ wa tutù fún ẹni gbígbọ́n ńgbà wá jáde nínú igbó ńlá kan báyìí ajá sí oko tuntun kan àfẹsìnmi díẹ̀ ni mo bá dúró lórí pàǹtí oko kan tí wọ́n rò lẹ̀ mo kíyèsí pé kinní kan rìn mí ní àtẹ́lẹsẹ̀ wìnìwìnì bí mo ti gbé ẹsẹ̀ kan sókè báyìí tí mo ní kí n wo ohun tó ń rìn mí lẹ́sẹ̀ ní ejò ńlá kan sáré jáde ṣòro ni ọlọ́run ló yọ mí nítorí kíni nítorí pé orú ejò tí mò ń wí yìí ọ̀pọ̀ ara mi ò balẹ̀ mọ́ tá a fi padà délé lọ́jọ́ tá a wí ìlà kọ̀ọ̀kan ṣoṣo péré òun ni mo rí àmì hàn wọ́n rí mẹ́fà onímẹ́ta rí mẹ́ta oníméjì rí méjì a kó gbogbo ẹ̀ pọ̀ àwọn olùkọ́ wọ́n sì pín láàrin ara wọn ọjọ́ tí èdè àìyedè bá wá wà láàrin àwọn olùkọ́ ńjọ́ ngan nínú tí a máa dùn ju bẹ́ẹ̀ ni àwọn náà máa jà wọn a máa bínú síra wọn wọn a máa lédè àìyedè ṣé wàá ríjọ́ tí wọn bá jà tí wọn bá bára wọn jà
tẹ́lẹ̀ àyèdè bá ti wà láàrin wọn báyìí ó dàbí màálù tó bá sọ kéènì ẹ̀mọ̀ pàdùn alápàtà ni. ṣé ẹ rí lọ́jọ́ tí wọ́n bá ní èdè àyèdè láàrin wa hàn lọ́nà kínní láàrin wọn lọ́nà kínní èyí yóò kọ́kọ́ díṣẹ́ wa lọ́wọ́. bí a bá sì kọ̀wé bá a bá ti lè kọ̀wé sẹ́ ẹgbà jíjẹ òun láti dínkù. lọ́nà kejì ohun dùnnú ni láti rí tíṣà méjì tí ń jà. iṣẹ́ oko ṣíṣe la ní àárọ̀ ọjọ́ kan báyìí inú ọgbà oko ilé ẹ̀kọ́ láti ń ṣiṣẹ́. a ṣẹ̀ṣẹ̀ kó ebè wa gbọ́ọ̀rọ̀gbọ́ọ̀rọ̀ tán ni. a tún rí àwọn ẹ̀pà kọ̀ọ̀kan lára ebè níbi tí a gbin ẹ̀pà sí ní ọdún tó kọjá. irú àwọn ẹ̀pà báyìí ó ní ọ̀gbẹ́ni Ṣẹ́gun Adeniyi ní ń ṣà sí ọwọ́ bó ti wọ inú ọgbà oko ilé ẹ̀kọ́. ọ̀gbẹ́ni Odúṣọ̀tẹ̀ ó ní ọ̀gá olóko ó ní ń kọ́ wa ní iṣẹ́ oko bó tiẹ̀ jẹ́ pé gbogbo àwọn yòókù náà ni wọ́n máa ń ràn lọ́wọ́. ọ̀gbẹ́ni Odúṣọ̀tẹ̀ láǹfù ó wà nínú oko ó rí Ṣẹ́gun tó ń gborí àwọn ebè tá a ṣẹ̀ṣẹ̀ kọ́ ó ké sí ó sì fi ìbínú sọ̀rọ̀ sí àparòké tìjàtìjà ó ní ṣé bó rí pé a ṣẹ̀ṣẹ̀ kọ́ àwọn ebè wọn ẹni ó sì ń rìn lórí wọn ìbáṣejẹ́ ni ẹni ó yẹ kí ẹ lè máa lójú yín náà ẹni tá a bá pè lólùkọ́ ó gbọ́dọ̀ máa hùwà gẹ́gẹ́ bí ọmọlúwàbí. Ṣẹ́gun ní ẹ jọ̀ọ́ sà èmi náà lè máa wí bẹ́ẹ̀ yẹn o. ọ̀gbẹ́ni Odúṣọ̀tẹ̀ ní ìwọ níjọ́ jọ́ sọ̀kalẹ̀ lórí ebè àbí tí ń dùn ẹni. Ṣẹ́gun ní mo rò pé o ti mú tí ó ṣá àbí kó jẹ́ pé orí rẹ ti dàrú bóyá o sì ń jarán ni. ebi bí a bá ń dàgbà ebi a máa ń lọ́gbọ́n sí ni. Odúṣọ̀tẹ̀ ní ìjọba ẹni tó ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣọwọ́ ẹni tó ń bá sọ̀rọ̀ báyìí. Ṣẹ́gun ní mo mọ̀ ebi wọ̀nyí náà ni. Odúṣọ̀tẹ̀ ní ǹjẹ́ o mọ̀ pé igbákejì ọ̀gá àgbà àti alákòóso iṣẹ́ oko ló ń bá sọ̀rọ̀. Ṣẹ́gun ní jọ kó ara ẹ síwájú bàbá ọ̀dẹ̀ yìí ẹ pẹ̀lẹ́ o igbákejì ọlọ́run ṣí ọ. Odúṣọ̀tẹ̀ ní òmùgọ̀ pátápátá gbà ní ẹ òmùgọ̀ ní ẹ jọ jáde kíákíá kó ní oko mi jáde jọ. Ṣẹ́gun rẹ́rìn ó ní okòwò lóko ẹ ilẹ̀ yín ò débì ẹ wá gbà mí ni ẹ gbà mí ìjọ mẹ́tọ́díìsì òun ló nílẹ̀ ṣe é gbọ́ igbákejì ọ̀gá iléèwé olórí olóko. Odúṣọ̀tẹ̀ ní bó o bá jáde màá jẹ́ káwọn ọmọ kan gbé síta báyìí o. ojú Odúṣọ̀tẹ̀ ti pọ́n ó fẹ́ lè máa gbọ̀n lóhùn. Ṣẹ́gun tún rẹ́rìn ó ní ńjọ́ tí iyọ̀ bá fẹ́ tẹ́ ni ó sọ pé òun ọ̀wẹ̀ mo rò pé ọjọ́ ẹ̀sìn rẹ ó dàbí pé ó pélé ní o mi ti sa olóko. Odúṣọ̀tẹ̀ wá ké sí àwọn wòǹparí bíi mẹ́ta ipe kí wọ́n ti Ṣẹ́gun síta. ọ̀rọ̀ náà kò yá rárá bẹ́ẹ̀ ni kò yá kò sì lè yá. ọba náà ní í ṣe ẹrú àlọ́bá náà ní í níṣẹ́ odò ọba kún iṣẹ́ ọba rèé kò ṣeé kọ̀ odò ọba sì rèé kò ṣeé kó sí. àwọn mọ́kàn wo Ṣẹ́gun ni wọn ò lè fọwọ́ kàn. nídàkínní gbogbo wa la fẹ́ràn Ṣẹ́gun. nídàkejì ẹ̀wẹ̀ a mọ̀ pé bọ́ọ̀rọ̀ náà bá di ìjà gidi Ṣẹ́gun á na Odúṣọ̀tẹ̀ dáadáa. bí tíṣà méjì bá sì lè jà kí ni wọ́n tún dúró ṣe kí wọ́n jà kéṣù ọ̀tàpọ̀ sí káwọn orí náà wo. àtòkúta àṣàlẹ̀ àti tòkè
ẹ gbọ́ èwo ní ṣe ọ̀rẹ́ èkùrọ́ náà méjèèjì. ńgbà tí Òdúṣọ̀tẹ̀ rí pé àwọn ọmọ wọn kọṣẹ́ fóun n ò sì ṣe iṣẹ́ tóun náà wọn lọ́ba kó ọlẹ́bọ̀ wọn ìwà ló kó bọ̀ gbogbo wọn sì sàsẹ́yìn. òun fúnra rẹ̀ wá súnmọ́ Ṣẹ́gun ó ti sọ òun ni jáde ń bí jọ jáde ń bí jàre. inú bí ọ̀gbẹ́ni Ṣẹ́gun òun náà ti Òdúṣọ̀tẹ̀ sọ́hùn ó sì fi ìdí jálẹ̀ lórí ebè gbà gbogbo wa sì dọ̀rọ̀gbọ́n yọ ẹ̀rín ayọ̀rín àgbọ̀dọ̀ ní òkè ayọ̀ ẹ̀rín rìn ni ṣùgbọ́n síbẹ̀ ọgbọ́pa rẹ̀ nínú inú bí láǹfulẹ̀ ọba kú ẹgbà bo Ṣẹ́gun gbogbo wa báyìí sí pariwo ẹ má jà mọ́ sá àwa tá à ń pariwo atakété ni o àkókò súnmọ́ ọ̀dọ̀ wọn láti ẹ̀ ti gbìyànjú àti là wọ́n. Ṣẹ́gun fi ẹ̀ṣẹ́ kan èlé láǹfù lágbọ̀dọ̀ ó ké ọfọwọ́mú ẹnu ó tún kó ọ̀rẹ́ bo Ṣẹ́gun wáì Ṣẹ́gun náà wá kó ẹ̀ṣẹ́ gidi bo láǹfù wá yìí o ó kò bó ojú wa pa kànàkànà a wòye pé Òdúṣọ̀tẹ̀ ọmọ lè ṣe bẹ́ẹ̀ kó kú dànù. ńgbà tá a wá rí i pé odidi ẹgbà kan ti gbó mọ́ Ṣẹ́gun la tá a sì ti rí i pé ẹnu Òdúṣọ̀tẹ̀ ó ti fàya pẹ́ẹ́pẹ́ tójú ti mú rún rẹ̀ ó ti wú gudugbẹ́ àwọn géńdé tí ń bẹ nù wa wọ́n wá sáré sáàrin wọn láti làjà bí wọ́n ti mú láǹfù lọ́yà àdúró jẹ́ ó ti rẹ̀ omi túpe Ṣẹ́gun tiẹ̀ kò tètè mára dúró ó tún ń sáré sí láǹfù ní ẹ kìlọ̀ fún o màá ṣe léṣe o màá ṣépè fún wèrè o. Ṣẹ́gun ní ó tanra ẹ ìwọ lè ṣépè fún mi máa fi yé ẹ pé ilé eléégún mo ti wá ọmọdé yìí níná lé kìtì tó mọ̀jò ṣùgbọ́n kò gbà yẹn dání ẹ̀jẹ̀ ti bà ẹ̀wù láǹfù jẹ́ ọ̀rẹ́ sì ti fa ẹ̀wù ti Ṣẹ́gun náà yá ìjà táwọn wí yìí ìjà táwọn wí yìí ó pàtàyà inú tí wàá dùn gbà àdúró àṣìṣẹ́ mọ́ gbogbo wa ń pariwo gèè àwọn tíṣà méjèèjì kọ́lé sílé ẹ̀kọ́ àwọn géńdé méjì tẹ̀lé wọn nítorí bóyá wọn tún lè fẹ́ jà lọ́nà láǹfù òun lérí lọ bí àrìrà ń bọ̀ pẹ́ tá a ti ń ṣeré lóko wọ́n ránṣẹ́ wá pé a ní láti wá sílé ẹ̀kọ́ wọ́n ránṣẹ́ wá pé a ní ṣáájú wọn tó dọ́dọ̀ wa àti jẹ̀pà àti ṣeré ipá à ń hó bí ọmọ ẹ̀gà wọ́yọ́wọ́yọ́wọ́yọ́wọ́ àmọ́ bí wọ́n ti parí ọ̀rọ̀ náà sí o ohun tá a kàn ṣàkíyèsí ni pé fún ọ̀pọ̀lọpọ̀ ọgbà àwọn olùkọ́ méjèèjì wọn kí ara wọn. láǹfù kì í wá sí ibi orin kíkọ mọ́ torí pé Ṣẹ́gun ni máa ń kọ́ wa lórin. Ṣẹ́gun náà sì rèé láàyè tiẹ̀ náà òun náà kò tẹ ọgbà oko tó jẹ́ ti àwọn akẹ́kọ̀ọ́ níléèwé mọ́. ẹ̀já takọ́sọ́bọ́ sí orí kẹrin ìwé ọ̀hún tí àkọlé tiẹ̀ jẹ́ ojú ń rí lóko orí kẹrin ojú ń rí lóko ọ̀nbẹ lójú ewé ìkẹrìndínlọ́gọ́ta page 56. mo mọ̀ pé ó ṣeéṣe kẹ́yìn ṣẹ̀ṣẹ̀ mọ́ darapọ̀ pẹ̀lú wa. àkọ́kọ́ òun ni pé ètò tẹ́ ń gbádùn yìí òun là ń pè ní àkàgbádùn. ìkejì ni pé ní alẹ́ ọjọ́rú Wednesday tí í ṣe àlàrúbà òun là máa ṣe láago 7:30 a sì máa tẹ̀síwájú ní alẹ́ ọjọ́ òní tí í ṣe alẹ́ ọjọ́ Jímọ̀ alẹ́ ọjọ́ Ẹtì alẹ́ ọjọ́ Jímọ̀ Friday aago 7:30 lálẹ́ náà ni kì í ṣe àtúntẹ̀ o ibi abáka ti ọjọ́ òrùdé
ibẹ̀ náà láti gbé ti ọjọ́ ẹtì ọjọ́ jímọ̀ torí náà ọ tẹ̀léra wọn ni ọ fẹnu kóra wọn ọ fẹnu sọra wọn lọ ni ìtàn tá a bá ti ń bábọ̀ láàmú àbábọ̀ wẹ́rẹ́ kì í ṣe àtúntẹ̀ ọ̀tún ní máa bọ́ sí yóò tún mọ agbára kàṣídà kó tó di pé wọ́n ju ọ̀nà ilé fún wa mo mọ̀ pé ọjọ́ ti ń lọ wẹ́rẹ́ ojú ń rí lóko omi àmọ́ wọn lóko nígbẹ́ ẹ̀rùn kò kú sómi ẹ̀rọ lóko omi odò òun ni gbogbo ayé mu ṣùgbọ́n bí ẹ̀rùn bá ti dé báyìí odò ńlá yóò wá di àbàtà kàngẹ̀ akérèmọdò yóò wẹ̀wù ìràwé àfi bá a bá gbẹ́dò látùmọ̀ tó rí omi mu arómi mu ò ṣeé ṣe àfi ọ̀rẹ́ wa kan òkè ọ̀hún tí mo ń fẹ́ mú gààrí bó bá ti jẹun tán ẹ̀wọ̀n a sì máa pa gbogbo àwa aráàbà là á máa dáwọ́ jọ láti gbẹ́dò ẹni tí ó bá sì bá wọn lọ kò ní rómi mu kò sì ní rómi lò mo rò pé irú àṣà báyìí gan òun ló fa oríkì wọn ní kèrèkú tí wọ́n máa kí hàn wípé ìkèrèkú olódò gbẹ́dò ẹni tí ò gbẹ́dò kò lè rómi mu lọ́jọ́ àbámẹ́ta kan báyìí ni gbogbo ará àbá wa dìde láti lọ gbẹ́ odò àwọn obìnrin wọ́n ti ń ṣe oúnjẹ kìràkìtà ṣé odò gbígbẹ́ àwọn ló ṣe láǹfààní jù tó ẹja máa fẹ́ lè ṣe lọ torí pé èmi máa pòwe kan tí mo jogún lọ́dọ̀ bàbá àtàwọn ìyá mi pé màá dé màá gẹ̀ ìpéǹpéjú ni aláfìlà ìpéǹpéjú náà ni alágèlè gèlè àbí fìlà tó bá kọjá ìpéǹpéjú lórí ẹni ó bá wé àbẹ́ni ó bá dé bí ó bá jẹ́ ẹni tí òtútù ń dà láàmú tí ń ṣàìsàn fẹ́rẹ́fẹ́ á jẹ́ ẹni ó fẹ́ dẹ́rù bọ́mọ tó fẹ́ ṣe Kukulaja sọmọ bí ó kì í mi ó kọ́ mi àbí kó jẹ́ oníkan òkú kọ́ lọ́mọṣẹ́ alálágànná àníyàwèrè orí wo ní dàrú. Hello, my people. Now, if you are Aroyeoba, if you are not subscribed to my YouTube channel, AGBAWABURA, you are wrong. Make you do so now. Thank you. Make you do so now. Thank you.